Dè fún ọkàn rẹ balẹ̀. Kò sí ewu fún ọ. Àlàáfíà ni mo bá wá. Ìròyìn ayọ̀ ni mo sì wá pẹ̀lú. Ìròyìn ayọ̀. Mò ń gbọ́. Iyalaje. Only Jesus TV. Dè fún ọkàn rẹ balẹ̀. Kò sí ewu fún ọ. Àlàáfíà ni mo bá wá. Ìròyìn ayọ̀ ni mo sì wá pẹ̀lú. Ìròyìn ayọ̀. Mò ń gbọ́. Iyalaje court road. Iyalaje ẹ̀dùn ìyá wọn bímọ ni àbáwọn gangan fúnra wọn bímọ. Rárá o. Ní ọjọ́ 12 oṣù kọkànlá 2024 ọdún tí a wà yìí ní ọjọ́ ìbí Iyalaje. Ìmọ̀ pé yẹn ni congratulations Iyalaje, happy birthday to you. Tó bá jẹ́ yẹn ni Iyalaje, ìyá rere, ìyá lálùbáríkà, ìyá dáadáa, ìyá tó téèyàn fi ṣàdúrà fún abiyamọ tó ṣàdúrà fún abiyamọ ìyá yẹn. Happy birthday to you. Èmi náà bá yín ìjà ọjọ́ bí o. Síwájú Olúwa ti rán mi ó sì ti pa mí láṣẹ láti sọ fún gbogbo ènìyàn wípé gbogbo ẹ̀dá tí ọjọ́ náà yóò bá láyé ní ọjọ́ 12 oṣù kọkànlá ọdún 2024 yìí tí ń ṣe ọjọ́ Iyalaje. Àwọn nǹkan wọ̀nyí ni yóò ṣẹlẹ̀ sí gbogbo ẹ̀dá náà tí ọjọ́ náà bá bá láyé. Àkọ́kọ́, more money to their account. Ẹ̀kejì, wọn yóò ní àlàáfíà sí. Ẹ̀kẹta, wọn yóò sì tún ní ẹ̀mí gígùn. Ẹ̀kẹrin, gbogbo ire tí ẹ̀dá ń ṣe láyé ni àwọn wọ̀nyí yóò ṣe. Lékè gbogbo rẹ̀, wọn yóò jogún ìjọba Ọlọ́run nínú Kristi Jésù. Ayọ̀ ńlá leléyìí o, ayọ̀ ìgbàlà láyọ̀. Jésù Kristi ayọ̀ rẹ̀. Gbogbo ayọ̀ leléyìí o, pàtí rẹpẹtẹ leléyìí o. Olúwa o. Àwọn áńgẹ́lì, ìyá yìí ètò ìkún ló wà. Èmi sì wà ní Nàìjíríà. Bó ni mo ṣe wá fẹ́ darapọ̀ mọ́ wọn báwọn yàjọ ọjọ́ bí? Ìwọ dúró ní ẹ̀yìn ní Nàìjíríà kí o sì mú wàrà tútù kí o sì jẹ ìyẹ̀fun. Òbúrú ìyẹn náà dà. Òyìnbó mutí, nǹkan gbóná, omi gbóná gbogbo wájọ mú un. Kásá máa jayọ̀ ǹso. Ayọ̀ ńlá leléyìí. Olúwa rán mi láti kéde rẹ̀ pé gbogbo àwọn olólùfẹ́ Iyalaje kọ́tù wọ́n ń kí Iyalaje kú oríire, wọ́n ń kí Iyalaje happy birthday. Iyalaje long life and prosperity. Àlàáfíà ni fún ọ. Èmi náà rángẹ́lì.